A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ikọ̀ ológun Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn iléeṣẹ́ ológun ojú òfurufú dóòlà ìyáàfin Amina Abubakar tí í ṣe opó olóògbé Major General Rabe Abubakar tí àwọn adàlúrú jí gbé pẹ̀lú ọkọ rẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Iléeṣẹ́ ológun agbófinró DSQ ṣe ìkéde yìí lánàá bí wọ́n ti ní ìgbésẹ̀ yìí tẹ̀lé àlékún ìgbìyànjú wíwá intensified search and rescue efforts láti ọ̀dọ̀ ikọ̀ ológun Operation Fasanyama. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn Major General Samaila Uba buọwọ́lù ní ikọ̀ ológun ti kàn sí àwọn adàlúrú ní abúlé Tunga níbi ìkọlù sí àwọn ọ̀daràn ní agbègbè. Gẹ́gẹ́ bí ológun ṣe lálàyé, àwọn adàlúrú yìnbọn fún ìyáàfin Abubakar kí wọ́n tó já a jù sílẹ̀ fèrègé. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé aya Abubakar lọ ilé ìwòsàn ológun fún ìtọ́jú, ara rẹ̀ sì ti ń balẹ̀. Iléeṣẹ́ ológun wá ṣèlérí àti pèsè gbogbo ìtọ́jú tí ó bá yẹ láti rí i dájú wípé ara rẹ̀ yá pátápátá. Bákan náà ni wọ́n ṣèlérí àti lépa gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn kí wọ́n sì fi wọ́n jófin. Olóògbé Major General Abubakar tí í ṣe adarí ìròyìn àná fún DSQ kú sí ìgbèkùn ìjínigbé lẹ́yìn tí wọ́n jí tòun tìyàwó rẹ̀ gbé ní ìpínlẹ̀ Katsina. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ìfọpo Dangote ti ṣe àdínkù owó epo bẹtiró tó ń jáde láti iléeṣẹ́ wọn pẹ̀lú 75 naira jálá kan. Nínú ìwé àkíyèsí sákúlà tí wọ́n fi ránṣẹ́ sí àwọn alágbàtà epo lánàá ọjọ́ Ajé ní iléeṣẹ́ ìfọpo yìí ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí tẹ̀lé rògbòdìyàn tí ó rọlẹ̀ ní Middle East tí ó ti ní ìpalára iye ohun èlò agbára láti oṣù mẹ́ta sẹ́yìn. Wọ́n fi kún wípé owó jálá epo láti ọgbà wọn ti bọ́ sí 1,175 naira kúrò ní 1,250 naira. Iléeṣẹ́ ìfọpo yìí ní owó tuntun yìí yóò bẹ̀rẹ̀ lóru àná mọ́júmọ́ òní ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026 bí wọ́n ti fi ìmoore wọn hàn sí dídòwòpọ̀ àti àsọdájú àfojúsùn wọn àti máa jẹ́ kí epo wà ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ alámòjútó owó epo petroleumprice.ng, epo tó ń jáde láti iléeṣẹ́ Dangote ní owó rẹ̀ dínwó jùlọ bí àwọn alágbàtà ṣe tà á láàrin 1,240 ní ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti pàṣẹ kí àjọ elétò ìdìbò INEC yọ orúkọ dìrẹ́jísítà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) àti ẹgbẹ́ mẹ́rin mìíràn bíi Action People's Party (APP), Action Alliance (AA), Accord àti Zenith Labour Party (ZLP). Àṣẹ yìí wáyé lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tí adájọ́ Peter Lifu gbé kalẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé ilé-ẹjọ́, ẹgbẹ́ òṣèlú márààrún yìí kọ̀ àti dọ́gba pẹ̀lú ìlànà òfin tí ó lè mú wọn tẹ̀síwájú àti máa kópa nínú ètò ìdìbò ọjọ́ iwájú. Ilé-ẹjọ́ fòpin sí fún INEC láti má ṣe ìdánimọ̀ wọn, gba ìyànsípò olùdíje tàbí bu ọwọ́ lu ìgbésẹ̀ wọn fún ìgbáradì ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ṣùgbọ́n àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC àti Accord farakí lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga. Bí ADC ṣe ní ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) ń fi iná ṣeré lórí ìdìtẹ̀ àti dìrẹ́jísítà, tí alága ẹgbẹ́ David Mark ní ẹgbẹ́ alátakò yóò wà lórí ìwé ìdìbò ballot ní ọdún 2027 pẹ̀lú gbogbo ìdájọ́ ilé-ẹjọ́. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà kan ṣoṣo láti ẹgbẹ́ Accord lórílẹ̀-èdè ní ìdájọ́ ilé-ẹjọ́ tàpá sí àṣẹ ilé-ẹjọ́. Èyí ń wáyé bí olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú African Action Congress (AAC) Ọmọyẹlé Sowore ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìṣelòdì sí ìṣèjọba àwaarawa tí kò lọ pẹ̀lú òfin multi-party democracy. Nínú ẹ̀sùn tí ẹgbẹ́ National Forum of Former Legislators (NFFL) pè ní ó ti rọ ilé-ẹjọ́ kí ó sọ bóyá INEC ní àṣẹ lábẹ́ òfin àti yọ ẹgbẹ́ òṣèlú tí kò ṣe dáadáa gẹ́gẹ́ bí ó ti wà
wà nínú ìwé òfin ètò ìdìbò kúrò. Lára rẹ̀ ni kí ẹgbẹ́ òṣèlú ní ó kéré tán 25% ìbò tí wọ́n bá dì níbi ètò ìdìbò ààrẹ jákè-jádò orílẹ̀-èdè, tàbí kí wọ́n gba ó kéré tán ìjókòó kan ní ilé ìgbìmọ̀ àgbà ìpínlẹ̀ tàbí ní ìpele ìjọba ìbílẹ̀. Wọ́n sọ fún ilé-ẹjọ́ wípé ADC àti ẹgbẹ́ òṣèlú mẹ́rin yòókù kò ṣe dáadáa níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2023 àti by-election tí INEC ṣe àgbékalẹ̀, tí ó mú wọn pàdánù àga káàkiri ẹ̀ka ìjọba tí ó ṣe gbòógì. Fún ìdí èyí, bí ADC àti àwọn mẹ́rin yìí ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ wọn tàpá sí òfin bí ó ti rọ ilé-ẹjọ́ kí ó kéde wípé INEC láṣẹ lábẹ́ òfin àti dìrẹ́jísítà irúfẹ́ ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpolongo, ìwọ́de àti ètò ìdìbò abẹ́lé fún ìgbáradì ètò ìdìbò ọdún 2027. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ìdájọ́ tí òun náà jẹ́ olùjẹ́jọ́ ṣe àtìlẹ́yìn fún olùṣẹ̀sùn bí ó ti ṣe àríyànjiyàn wípé àwọn ẹgbẹ́ òṣèlú yìí tàpá sí ìlànà òfin bí wọ́n ṣe ń tẹ̀síwájú àti máa jórúkọ, èyí sì tàbùkù ètò ìdìbò orílẹ̀-èdè. Àyàfi bí ilé-ẹjọ́ bá dá sí i, àìjẹ́ bẹ́ẹ̀ INEC yóò tẹ̀síwájú àti máa tàpá sí àṣẹ bí kò bá yọ ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú wọ̀nyí lẹ́kù láwọn tí wọn kò dọ́gba pẹ̀lú gbèdéke tí ó kéré jù lábẹ́ òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó tún jẹ́ olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore lẹ́yìn tí ó kọ̀ àti wá fún ìgbẹ́jọ́ rẹ̀. Sowore ni ó yẹ kí ó ṣí ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí cybercrime tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS pè takò ó látàrí bí ó ti pe ààrẹ Bọ́lá Tinubu ní ọ̀daràn kírímínà lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Afẹ̀sùnkàn pinnu àti gba ẹjọ́ ara rẹ̀ rò lẹ́yìn tí ikọ̀ agbẹjọ́rò rẹ̀ yọwọ́ nínú ẹ̀sùn, ṣùgbọ́n níbi ìgbẹ́jọ́ òní ni ó ti kọ̀ àti fi ara hàn bí ó tilẹ̀ jẹ́ wípé ó fi lẹ́tà ránṣẹ́ láti ṣàlàyé wípé òun ti rìnrìn àjò lọ ìpínlẹ̀ Èkó láti lọ wá agbẹjọ́rò tí yóò bá gba ẹjọ́ rò. Lẹ́yìn ìbéèrè àjọ DSS ni adájọ́ Mohammed Umar wọ́gi lé ìyọ̀ǹda tí wọ́n fún afẹ̀sùnkàn tẹ́lẹ̀ bí ó ti ṣe àgbékalẹ̀ ìwé àṣẹ warrant of arrest láti fi ọwọ́ ṣìkún òfin mú un. Síwájú àkókò yìí ni Sowore ti ní kí adájọ́ gbé ẹ̀sùn yìí kalẹ̀ fún adájọ́ àgbà kí adájọ́ àgbà lè wá ẹlòmíràn. Sowore fi ẹ̀sùn kan adájọ́ Umar wípé ó ń ṣègbè lẹ́yìn bí ó ti tọ́ka ibi tí wọ́n ti pàṣẹ kí agbẹjọ́rò rẹ̀ kúnlẹ̀ nínú ilé-ẹjọ́. Ó ní wọ́n ti ṣèrùbà agbẹjọ́rò lórí ọ̀nà tí adájọ́ ń gbà lórí ẹ̀sùn. Ó ní àwọn agbẹjọ́rò òun ń bẹ̀rù àti fi ara hàn ní ilé-ẹjọ́, wọn kò fẹ́ fi ara hàn mọ́ nítorí rédèrèdè tí wọ́n fi ojú wọn rí nínú ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Ọlárewájú Ọmọyínká tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ti kéde àlejò ọmọ tuntun jòjòló. Ìkéde yìí wáyé lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pẹ̀lú maternity photo tí ó yà pẹ̀lú ìyàwó rẹ̀. Bàbá Ìjẹ̀ṣà fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún àlékún tí ó fún ìdílé rẹ̀ bí ó ti ṣe àfihàn orúkọ ọmọ rẹ̀ ní King Khaga Ọmọyínká. Bàbá Ìjẹ̀ṣà kọ wípé ní ọ̀nà tí ó dákẹ́ rọ́rọ́, ní ọ̀nà tí wọn kò rí ni Ọlọ́run ti ń kọ ìtàn ìgbésí ayé rẹ̀. Òun nìkan ni ó sọ òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó bùkún wọn pẹ̀lú ọmọkùnrin làǹtìlanti. Ó ní Ọlọ́run fún òun kọjá ìbéèrè, arẹwà ìyàwó, akíkanjú àbíkẹ́sẹ̀démi ọ̀wọ́n tí ó di ìyá ọmọkùnrin rẹ̀ King Khaga Ọmọyínká. Ìkéde yìí ṣalábàápàdé oríṣiríṣi ọ̀rọ̀ ìkíni kú oríire láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́, ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ lórí ìtàgé tí ọ̀pọ̀ wọn gba comment section láti ṣe ayẹyẹ tọkọ-tìyàwó. Bàbá Ìjẹ̀ṣà gba òmìnira nínú oṣù kọkànlá ọdún 2025 lẹ́yìn tí ó parí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìbálòpọ̀ ọmọdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.